Àwọn Fúlàní ajíyàngbé tún dé ó tójọ́ mẹ́ta díẹ̀ tí wọ́n ti jí àwọn àlùfáà ìyẹn àwọn rẹ́fúrẹ́nì tí wọ́n ti jí wọn gbé nínú àwọn ìjọ gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìmọ̀túnmọ̀ lélẹ́yìí ó níbi tí àlùfáà ìjọ kan tó ti fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ gbé kí àwọn Fúlàní ajínigbé kí wọ́n máa jí òun gbé lọ dípò àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ jí gbé lọ ní ìpínlẹ̀ Ẹdó. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ìròyìn tó mà tún ń jẹyọ jáde mà ní wípé wọ́n mà ti jí àlùfáà Reverend Father Thomas Oyode. Àwọn agbébọn ni wọ́n mà ti jí wọn gbé ní ìpínlẹ̀ Ẹdó. Wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ ìmọ̀ ti Bíbélì tí wọ́n pè ní Conception Minor Seminary School ilé tó wà ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Akeko ní ìpínlẹ̀ Ẹdó. Ọ̀hún náà ni wọ́n sọ pé àwọn agbébọn yóò ní wọ́n ya lu ilé ẹ̀kọ́ Bíbélì ọ̀hún náà ní ọjọ́ àìkú Sunday yóò bí wọ́n ṣe ya wọbẹ̀ pẹ̀lú ìbọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lóní kíkankíkan ni wọ́n sọ pé àwọn ṣetán láti mú àwọn akẹ́kọ̀ọ́ méjì yìí lọ àfi bíi Jésù tó fẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè gbogbo àti gbogbo ẹ̀yà gbogbo. Òun náà ni àlùfáà àjọ yìí ló máa fi ara rẹ̀ lélẹ̀ pé kí àwọn agbénipa yìí ajínigbé yìí ajínigbowó yìí kí wọ́n fi àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ méjèèjì ọ̀hún náà lẹ̀ o kí wọ́n sì gbé òun ká tó ṣẹ́jú ká tó là àwọn ajínigbé yìí wọ́n bá gbé àlùfáà yìí ó dínú igbó. Gbogbo ohun tá à ń wí yìí ọwọ́ aago 2 àṣálẹ́ ọjọ́ àìkú Sunday òun náà ni ó máa ṣẹlẹ̀ níbi tí wọ́n ti yàwó agbègbè òun náà tí wọ́n sì ń bẹ̀rẹ̀ sí ní yìnbọn kíkankíkan. Kódà àwọn èèyàn tó wà níbẹ̀ níṣe ni wọ́n nírò pé bóyá àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n gbà tí wọ́n ṣe ìdáàbòbò lórí àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní agbègbè òun náà ni wọ́n yìnbọn láti ṣe ìdáàbòbò wọn. Nígbà tí àlùfáà yìí máa jáde pẹ̀lú ìbínú láti lè sọ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò náà pé kí ló wá dé tẹ̀ ẹ́ yìnbọn kíkankíkan. Òun náà ló máa di ìyàlẹ́nu níbi tí ó ti rí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ti wọ́ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ méjì kan sọ́wọ́ tó sì bẹ̀rẹ̀ sí ní rawọ́ bẹ̀bẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ ajínigbé yìí pé kí wọ́n dákun kí wọ́n fi wọ́n lẹ̀ nítorí pé ọwọ́ òun báyìí òun náà ni wọ́n kó gbogbo wọn sí kí wọ́n sì mú un dípò rẹ̀. Ẹ̀wẹ̀ lọ́jọ́ ajé Monday tó tẹ̀lé òun náà ni ẹni tó jẹ́ àlùfáà àgbà fún ti kátólíìkì dáósìsì ti ìlú Auchi nínú àtẹ̀jáde tó fi léde lọ́jọ́ ajé Monday tó tẹ̀lé tó sì jẹ́ adarí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn nínú ìjọ kátólíìkì òun náà àlùfáà Peter Egelewa òun náà ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé nítòótọ́ òun náà ni wọ́n máa jí àlùfáà Thomas Oyode tí wọ́n sì gbé lọ wò. Ọ̀rọ̀ lórí ààbò bí k'Elédùmarè kó gbà wá kó ṣàánú wa lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ bíi agbófinró lórílẹ̀‐èdè Nàìjíríà tó tún wá jẹ́ pé ọwọ́ wọn báyìí náà ni pálábá àwọn tí ń ṣẹ́gi nítorí ìwà ìbìkítà àti ìwà burúkú ọwọ́ àwọn kankan tí wọ́n dàbí èpò tí ń bẹ nínú àlìkámà. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Enugu lọ́jọ́ àìkú Sunday òun náà ló sọ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí lórí bí wọ́n ṣe yìnbọn pa ọ̀gbẹ́ni kan tó jẹ́ òǹkọ́ni tí wọ́n sọ pé irú orin tó ń kan òun náà ní Ogene Music tí orúkọ rẹ̀ jẹ́ Chikezi Okezi Nwabaka tí gbogbo ènìyàn mọ̀ sí Igbo Jà. Níbẹ̀ lọ́mà ti sọ wípé ìkan nínú àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún náà ló mà wà láabi ọ̀hún náà lọ́jọ́ Sátidé àbámẹ́ta ní ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ òun náà ni wọ́n sọ wípé Inspector Joseph Ozunwaji ilé tó jẹ́ ìkan lára àwọn ọlọ́pàá anti-cult tactics squad ti ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n sọ pé ó hùwà láabi yóò nínú àtẹ̀jáde tó jáde lọ́jọ́ àìkú Sunday látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Enugu ọ̀hún náà yún DSP Daniel Ndukwe. Òun náà ló sọ pé kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún náà yún Kanayo Ozegbo òun náà ló ti sọ pé ẹ fọkàn yín balẹ̀ yín aráàlú pàápàá jùlọ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a máa rí wípé ètò ìdájọ́ ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó tọwọ́ kọmíṣánná ọlọ́pàá òun náà jáde wípé wọ́n ti gbaṣọ lọ́rùn rẹ̀ kódà wọ́n ti sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí lórí rẹ̀ látàrí ìwà láabi eléyìí tí wọ́n náwó yìí. Èṣù onílé tí wọ́n ń wí yìí kò mà síbi tẹ́ṣù ò lè kọ́lé sí èṣù òkú ní kọ́lé ti gbogbo wa láṣẹ Elédùmarè. Ẹ wá tún gbọ́ eléyìí lè yanilẹ́nu púpọ̀
ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n mà sọ wípé olùkọ́ kan máa na ọmọ pa ó na ọmọ ní Egba 162 títí tẹ̀mí fi bọ́ lẹ́nu ọmọ ọ̀hún náà. Akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tí wọ́n pè ní Ọbádáìdíẹmí High School eléyìí tó wà níjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Àfọ̀n ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Àríyọ̀ òun náà ni wọ́n máa sọ pé ó ti gbẹ́mìí mì lẹ́yìn ìgbà tí olùkọ́ rẹ̀ yun tíṣà rẹ̀ tó lù ní bákúbálà látàrí wípé ó fọ́ ike dọ́sibíìnì eléyìí tí wọ́n ń kó ìdọ̀tí sí nítorí pé ó fọ́. Ìkan lára àwọn ajàfẹ́tọ̀ọ́mọnìyàn kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí orúkọ rẹ̀ ń jẹ́ Adétóhùn òun náà ló máa gbé ọ̀rọ̀ yìí lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Instagram rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ló máa dé tọ́nà fún káyé níbi tí wọ́n ti ń sọ pé olùkọ́ Àríyọ̀ òun náà ni ó bẹ̀rẹ̀ sí ní nà ní ìnàkúnà. Ohun tó ṣokùnfà nínà gangan ni wípé wọ́n ní olùkọ́ yìí bi Àríyọ̀ léèrè pé kí ló dé tó fi fọ́ dọ́sibíìnì ni wọ́n sì sọ pé Àríyọ̀ ló bá dá olùkọ́ òun náà lóhùn. Ìdáhùn tó dáhùn yìí náà ló bí olùkọ́ òun nínú wípé Àríyọ̀ sọ wípé owó àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ òun náà owó wọn làwọn fi rà òun sì lè fọ̀ bó bá wù ú. Èyí gangan ni wọ́n sọ pé ó bí olùkọ́ yìí nínú ló sì bẹ̀rẹ̀ sí ní na Àríyọ̀ títí débi wípé kò sókun nínú rẹ̀. Wọ́n tètè gbé lónídìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba àpapọ̀. Ilé ìwòsàn ni wọ́n mà sọ pé Àríyọ̀ ló mà kú sí lẹ́yìn ìgbà tí wọ́n tún gbé wá sí ilé ìwòsàn tìjọba àpapọ̀ tí ń bẹ nílùú Abẹ́òkúta láti ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Àfọ̀n tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ti ṣẹlẹ̀. Ẹni tó jẹ́ abẹnugan fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Olùtọ́lá fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn ìwé ìròyìn Punch wípé bẹ́ẹ̀ náà ló ṣe rí ní tòótọ́ ní ìsinyìí ni wọ́n sọ pé wọ́n ti rọ́wọ́ tó olùkọ́ ọ̀hún náà láti lè ṣe iṣẹ́ ìwádìí bó ti tó àti bó ti yẹ tí wọ́n sì ní wọ́n ti gbé àgọ́ ara ọmọdé yìí sí yàrá ìtọ́jú òkú sí láti lè jẹ́ kí iṣẹ́ ìwádìí kó máa tẹ̀ síwájú. Ẹ má gbàgbé ẹ like ẹ subscribe ẹ share ẹ kọ́mẹ̀ǹtì sí àwọn ìròyìn wa tá a mú wá fún yín lórí ìkànnì Olómi Ọgbọ́n TV.